Ìṣàmọ̀dún àṣẹ ìṣàmọ̀dún kíkú má pa ẹ̀rì mọ́dé mi àṣẹ ìṣàmọ̀dún. Ìbà o Elédùmarè mo ṣe bá lóde tó ní kí n tó mọ̀ lọ. Mo ṣe bá ládé o mo ṣe bá lóyè èmi ṣe bá gbogbo ọmọ Ọ̀gbẹ̀sà pátá tí ń bẹ nílẹ̀ yìí gangan ní kí n tó mọ̀ lọ. Torí ewúrẹ́ tó wọlé tí ó kàgò wọn pò dẹran àmúzo, àgùntàn tó wọlé tí ó kàgò ńkọ́ wọn pò dẹran àkànmọ́lẹ̀. Ojúlóge Àmọ̀kẹ́ Akéwì mo ṣe bá lóde tó ní kí n tó mọ̀ lọ. Ẹ̀rí mọ́ndé ṣó ń bẹ nílé ní àbòròde, inú ilé ló bá wà ní òwòde, ẹ̀yìnkùlé ló bá wà ní kò wọ kọ́kàn lé. Ìyẹ̀wù ló bá wà ní àná òwò dẹ̀dẹ̀ Àmọ̀kẹ́ yóò mọ̀ porí rẹ̀ lò ní gangan. Ọba agbára o mi ò wá pé ọ síkú o, mi ò pé ọ sáwọn jàre, mo ń pè ọ sáà ikú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ gangan ní kóríjó ògbó kóríjó tọ́. Àṣẹ ìṣàmọ̀dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe, ọdún dùnnú ọdún ire ni. Ẹ̀rí mọ́ndé tí ń sọjọ́ òbí lónìí ni mo wá kí. Senior Prophet Abraham tí ń sọjọ́ òbí lónìí gangan ni. Lateef Ìlọ́mọ gbọ́ dídùn ẹnu mi. Àṣẹ ìṣàmọ̀dún ọdún ayọ̀ ọdún dùnnú ọdún ire ló mọ báwọn ṣe nílé ayé o. Ọmọ wọn nílé Ìlọ́ tí ń sọjọ́ òbí gangan ni. Ọmọ ìdílé sí o mo pé kó gbó bí olúgbógbó tí ń gbò ó, kó gbó bí olúgbògbò tí rí gbò, kó fọwọ́ pa kó fèrègì ìjòbí lọ́lé Elédùmarè. Ẹni bá porí rẹ̀ síkú tó porí rẹ̀ sáhùn yóò ṣíwájú rẹ̀ ọ̀run alákejì ní lọ́wọ́n bá ó ní kánjú kú o. Ẹ̀rí mọ́ndé mo ní o mọ̀ ṣàmì àṣẹ ni o ní dààmú o wá ní ròhùn gbèsònù bí o ṣe bí ọmọ lọ́wọ́n bá. Bàbá Òkìkí ọ̀la tí ń ṣọjọ́ òbí ní mo wá kí. Bàbá àwọn ọmọ olóríire, bàbá Fatia mọ́ dákọ̀jọkọ̀jọ, bàbá Díjàtù Kúbúrà o ṣé bí bàbá Ìyanu Olúwa ní ṣọjọ́ òbí ní. Bàbá Bólú ti fẹ́ o bàbá Emmanuel gangan ni. Bàbá Olúwájú wọn lọ tí ń ṣọjọ́ òbí ní. Bàbá Olúwájọ mi lójú ìwọ ni mo ń ké. Senior Prophet Abraham tí ń ṣọjọ́ òbí ní. Lateef Ìlọ́ ọpẹ́ Elizabeth ní Kútọ̀nù mọ́ gbọ́ dídùn ẹnu mi. Ọpẹ́ wàá tó mi Elizabeth ọmọ wọn ní fresh ni mo ń ké sí. Mo pé Elizabeth ẹwà tó mi kórí jẹ́ jọpẹ́ fúnra yín, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe rẹ̀ ṣe wọn mọ̀ nílé onídẹ̀ẹ́rù rẹ̀ lọ́wọ́n bá ní. Mo pé gbá lẹ́yìn lẹ́ni àwo lẹ́yìn lẹ́ni gbogbo ohun tẹ́ bá dáwọ́lé pátápátá ire ni yóò mọ̀ yọrí sí ire ni yóò mọ̀ yọrí sí. Prophet Abraham Lateef Ìlọ́ ẹ̀gbọ́n ojúlóge Àmọ̀kẹ́ Akéwì kúkú ní kóríjó pẹ́. Àṣẹ ìṣàmọ̀dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe, ọdún ayọ̀ ló mọ̀ ṣe. Ọkọ Elizabeth ní Kútọ̀nù tí ń ṣọjọ́ òbí ní gangan. Ọmọ wọn ní fresh ni mò ń perí o, ẹwà á tó mi o. Elizabeth olórí ẹ̀rí mọ́ndé ọba gbára mọ́ gbọ́ gbogbo ohun tó bá dáwọ́lé ire ni yóò mọ̀ yọrí sí. Wọn mọ̀ nílé onídìí ẹrù rẹ̀ lágbára Elédùmarè kórí jẹ́ ìjọpẹ́ fúnra yín, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe rẹ̀ ṣe. Ẹni bá wá ní ẹkú ni ó ṣíwájú yín rọ̀wọ́n alákejì gangan. Ẹ̀gbọ́n mi tí ń ṣọjọ́ òbí ní. Ẹ̀gbọ́n mi tí ń ṣọjọ́ òbí ní gangan ni. Ẹ̀rí mọ́ndé máa wá gbórí kí àwọn bàbá tó bí ọlọ́mọ torí Àmọ̀kẹ́ ò ní ṣaláìdélé àwọn bàbá rẹ̀. Ọmọ wọn nílé Ìlọ́ o, ọmọ ìdílé sí yìí o, ọmọ ẹlẹ́sìn ọba òfin gba obì Ìlọ́ ní máa gbóríkì bàbá tó bí ọlọ́mọ gangan. Ọmọ onílàmìró èṣè, ọmọ agbálẹ̀ sílé ọ̀sà ó ti ṣọṣara bomi, ọmọ àjànà wẹ́wẹ́ oníṣàbí tí ṣọjọ́ òbí ní. Ọmọ káfọ́ tún wá káfọ́ síjà
ká fọwọ́ wakọ̀ títí délé ìṣẹ̀rí ọmọ afẹ́jayànjà yóò ẹ̀rí mọ̀dé ẹ̀gbọ́n mi mọ́ gbọ́ dídùn ẹnu mi ọmọ onígbẹ́sàmàlẹ́ ọmọ abẹ́gúnjẹ́bọ má bá rọ̀ wọn mo bá bárigun àgbọ̀dọ̀ ṣẹbọ bá ra kàlàmàgbò àgbọ̀dọ̀ ṣòro bá wá rí wọlé wọ̀de tá rí wọlé wọ̀de àgbọ̀dọ̀ ṣe wọ́pá nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ mo dá ń gbé mo rí bù rẹ sùn mo dá tì kọ̀kọ̀ mi ò rí bù lọ́wẹ̀ ọjọ́ táwọn bàbá yín dọ́jú òrò nìkan lé ọjọ́ yẹn ni wọ́n dọ́jú ogun nílọ ta ló fẹ́ fọdún jíjẹ sílẹ̀ bọ́dún ogun lọ ogun ló ní kú òrò ló ní jẹ ibẹ̀ ni mo ti bó ní tèmi tán nílé àsẹ́yìn òrò ọmọ abẹ́dímọ̀kọ ṣé bí yùngbà lówó ń dún nílé àwọn bẹ́ẹ̀ yín ẹ̀yin lọmọ yúmù lówó ń ké gangan nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ ìgbé o ṣe bí ìgbé o ń ṣe ìgbé tì nílé bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin lọmọ èpò wẹ́rẹ́ níta ọba ọkọ ò ṣe fìró àdá ò ṣe fìró bẹ́ẹ̀ sì ró ẹ̀ lọ ni wọ́n kì í lé bàbá tó bí yín lọ́mọ ọmọ yúmù lówó ń ké mo ní káwọn bàbá yín wá fọdún òwò yìí hàn mí lọ́jọ́ tí ẹ̀rí mọ́dé mọ́ gbọ́ dídùn ẹnu mi wọ́n ní kí n wó bí nígbà tó ń torógbó kí n wọ́ ọmọdékùnrin mẹ́sàn kí n wọ́ ọmọdébìnrin méje kémi ṣoṣù káràbàtà kí n róhùn gbẹ́bọ lọ sójú tálẹ̀ bàbá tó bí yín lọ́mọ gógó mo wá gbogbo ohun èlò yìí tán kàkà káwọn bàbá lákù bàbá ẹ wá fọdún òwò yìí hàn mí lọ́jọ́ sí ẹ̀rí mọ́dé lè mọ́ gbọ́ dídùn ẹnu mi ọba agbára igi pẹlẹbẹ náà fi lé ń lọ́wọ́ mo fín kò mọ̀ dún o ìgbà tí n tó gbẹlulẹ̀ ló wá kún yùmùyùmù nílé bàbá tó bí ńlọ́mọ gangan orò wá gbójúlé àwọn bàbá èmi kan ẹ̀rí mọ̀dé mọ́ gbọ́ ìwọ lọmọ onígbò mọ̀dé ọmọ onígbò mọ̀wọ̀ àjòjì tó bá wọ gbòòrò nílé àwọn bàbá èyí yóò dẹ̀bọra gangan ni àṣeyíṣà mọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe ọdún dùnú ọdún reni senior prophet Abraham tí ń ṣọjọ́ òbí lò ní Abraham Latif lọ ní mò ń ké sí o ẹ̀rí mọ̀dé ọba agbára tèmi ní nǹkan ni ọkọ Elizabeth ẹwà atomi àṣeyíṣàmọ́dún ẹ̀gbọ́n mi tí ń ṣọjọ́ òbí lónìí o. Happy birthday to you, Ẹ̀rí Monday. I wish you long life and prosperity. Ọba agbára ó pọ̀.